àfàìmọ̀ káwọn aráàlú má tún ṣe ìwọ́de tako iṣẹ́ ọlọ́pàá o. Ṣé nǹkan táwọn sójà yìí ṣe bójúmu báyìí? Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní ìlú Bara sí Abẹ́òkúta ti bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń gbé òrò jáde lọ́sàn-án gangan. Abdulazeez Musa ti wọ gàù, èyí lohun tó ṣe o. Ẹgbẹ́ Boko Haram ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú. Àwọn agbésùmọ̀mí ti gbégi dínà ní ìlú Ọ̀rẹ́ sí Bìní o. Agbésùmọ̀mí tó bá ṣe tán láti tún èrò rẹ̀ pa la máa fà mọ́ra, a ó sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yè kooro. Brigadier Sanni Usman ló sọ bẹ́ẹ̀. Tí mo bá láǹfààní láti dé orí ipò ààrẹ, gbogbo àwọn agbésùmọ̀mí pátápátá ló máa dàwátì. Peter Obi ló sọ bẹ́ẹ̀ o. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí àwọn agbésùmọ̀mí tún sọ báyìí. Ohun tí a gbọ́ ni pé àwọn Boko Haram ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn ti ìpínlẹ̀ Borno. Wọ́n ní àwọn fún ìlú náà ní ọjọ́ 4 sí 5 láti san 5 billion naira owó ìtúsílẹ̀ fún àwọn èèyàn 400 tí wọ́n jí gbé lọ ní ìlú Ìgòṣè. Wọ́n tẹ̀síwájú pé bí ìlú náà bá sì kọ̀ láti san owó náà láàrin ọjọ́ 4 sí 5, àwọn máa gbẹ́sẹ̀ lé àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ tó wà láàrin wọn pátápátá. Wọn kò sì ní gbúrò wọn mọ́ láéláé. Wọ́n tún ṣe ìkìlọ̀ wípé bó bá wù àwọn mọ̀lẹ́bí náà kí wọ́n gbé ọlọ́pàá àbí sójà dání tí wọ́n bá fẹ́ wá sanwó ìtúsílẹ̀, ohun táwọn máa ṣe fún wọn máa ju tàtẹ̀yìnwá lọ. Àmọ́ ṣá, àwọn ti ìpínlẹ̀ Borno náà ò dákẹ́ lórí ọ̀rọ̀ náà. Níṣe ni wọ́n ti ké sí ìjọba Tinubu, Aliko Dangote àtàwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà láti wá ràn wọ́n lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí. Ó mà ṣe o, àwọn jàǹdùkú dá ọkọ̀ bọ́ọ̀sì dúró ní ìlú Ọ̀rẹ́ sí Bìní o. Wọ́n sì taari àwọn èrò sínú igbó, wọ́n tún gbẹ̀mí awakọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀. A gbọ́ pé àìmọye ìkọlù àti ìjínigbé tó ti ṣẹlẹ̀ ní agbègbè náà tí àwọn èrò àti ọkọ̀ sì dàwátì lójijì. Àmọ́ ṣá, ọwọ́ náà ti dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà, wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Àwọn agbésùmọ̀mí máa ṣe bẹ̀bẹ̀ o. Ṣẹ́yìn náà ti ní fọ́nrán kan tó gba orí ayélujára, èyí tó ṣàfihàn bí àwọn agbésùmọ̀mí ti ṣàfihàn owó pásùpásù tí wọ́n tún ń bára wọn ṣàjọyọ̀ àwọn oríire tí wọ́n ti ṣe sẹ́yìn. Ọ̀kan lára wọn ló fi èdè Gẹ̀ẹ́sì sọ̀rọ̀ lórí ayélujára. Ó ní kò sẹ́ni tó lè fọwọ́ kan àwọn rárá nítorí gbogbo táwọn bá ṣe báyìí àṣegbé ni. Fọ́nrán náà tún ṣàfihàn bí wọ́n ti gba ìlú tí wọ́n sì ń fẹsẹ̀ rájó, bẹ́ẹ̀ nínú wọn dùn lórí àṣeyọrí iṣẹ́ wọn. Àmọ́ ṣá, àwọn aráàlú ti bu ẹnu àtẹ́lù ìjọba Nàìjíríà. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan ló gba olè tó tún gba ọ̀rẹ́ pẹ̀lú lórí ìkànnì Facebook àti TikTok. Wọ́n sì nàka àbùkù sí ìjọba tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́. Brigadier General Sanni Usman ti sọ̀rọ̀ tako ojú táwọn aráàlú fi ń wo àwọn agbésùmọ̀mí. Ó ní kì í ṣe gbogbo àwọn agbésùmọ̀mí ló wù láti darapọ̀ mọ́ àwọn jàǹdùkú afẹ̀míṣòfò wọ̀nyí o. Àìríjẹ àìrímu ló sún púpọ̀ nínú wọn sí iṣẹ́ ibi tí wọ́n ṣe yìí. Sanni Usman ṣàlàyé wípé lásìkò tí ọwọ́ bá ti tẹ àwọn agbésùmọ̀mí wọ̀nyí tí wọ́n sì ń fi ìyà jẹ wọ́n, níbẹ̀ ni wọ́n ti máa ń kà bòròbòrò tí wọ́n sì máa ń tún èrò wọn pa lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní púpọ̀ nínú àwọn ará ìlú ló máa ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba Nàìjíríà nípasẹ̀ báwọn tí máa ń fa àwọn agbésùmọ̀mí mọ́ra tí wọ́n sì ń kọ́ wọn ní ẹ̀kọ́ tó yè kooro pẹ̀lú iṣẹ́ ológun lápapọ̀. Ó tẹ̀síwájú pé gbogbo àwọn agbésùmọ̀mí wọ̀nyí ló ní mọ̀lẹ́bí àti òbí nílé. Àsìkò tí wọ́n bá sì ń bá àwọn ẹbí wọn sọ̀rọ̀ báyìí, níṣe ni wọ́n máa ń sun ẹkún kíkorò. Àwọn sì ní láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó yè kooro, káwọn sì wá iṣẹ́ fún wọn ní kété tí wọ́n bá ti ń tún èrò ara wọn pa láti jáwọ́ kúrò nínú iṣẹ́ ibi náà tí wọ́n ṣe. Ó ní púpọ̀ lára àwọn ọmọ wa ni wọ́n ti fi iṣẹ́ ológun sílẹ̀, àwọn sì nílò àwọn tó lè ṣiṣẹ́ náà tọkàntọkàn. Peter Obi ti fárígà. Ó ní òun máa dìde ogun sí àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí gbogbo látàrí bí wọ́n ti ń pa àwọn ológun àti ẹ̀ṣọ́ aláàbò nípakúpa tí ìjọba Tinubu ò sì rí nǹkan kan ṣe sí i. Peter Obi ṣàlàyé wípé òun ti ṣetán láti ṣígun wọlé sí àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí lápapọ̀ bí òun bá lè ní àǹfààní àti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀síwájú pé báwo ni àwọn agbésùmọ̀mí ṣe lè máa gbé ohun ìjà tó le ju ti ìjọba lọ káàkiri tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ológun á sì máa gbé òfúùtúfẹ́ tó ohun ìjà kiri. Ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn oníbílẹ̀ kan ní ìpínlẹ̀ Ògùn látàrí bí wọ́n ti ń gbé orò jáde lọ́sàn-án gangan. A gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti dá sí ọ̀rọ̀ náà, wọ́n sì ti ṣèlérí láti fi ṣìkún òfin gbé àwọn tó kù ní kété táwọn bá ti fojú gan ni wọn. Nínú ìwádìí ṣàfihàn wípé ṣàdédé làwọn ti ìpínlẹ̀ Ògùn ní ìlú Bara sí Abẹ́òkúta níṣe ni wọ́n gbé orò jáde lọ́sàn-án gangan tí wọ́n sì ń lé àwọn èèyàn káàkiri ìlú. Pàpàǹbarì rẹ̀ ní ti awakọ̀ kan tí wọ́n kó èrò bọ̀ láti Ṣàgámù lọ sí ìlú Abẹ́òkúta tí wọ́n sì fi àdá ṣe ìkọlù sí, tí wọ́n tún gba owó, fóònù àti oríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ lórí ìkọlù náà. Wọ́n ní wọ́n tẹ ẹ̀tọ́ ará ìlú lójú mọ́lẹ̀ ni o. Ìwà náà tàpá sí òfin Nàìjíríà, wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀. Ẹ̀sùn àkọ́kọ́ ni bí àwọn ìlú náà ti gbé orò jáde lọ́sàn-án gangan láì gba àṣẹ lọ́wọ́ ìjọba àti bí wọ́n ti lo àǹfààní náà láti máa gba owó, fóònù àti oúnjẹ lọ́wọ́ àwọn ará ìlú káàkiri. Wọ́n ní ìwà ìdigunjalè gbáà ni. Kọmíṣánná ọlọ́pàá Ọlárewájú Yomi Ọládìméjì sì ti ṣe ìlérí pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà, àwọn sì máa fi kélé òfin gbé gbogbo àwọn tó bá kù tó lọ́wọ́ nínú ìgbésẹ̀ náà. Alukoro ọlọ́pàá ní àwọn ti lọ sí ọ̀dọ̀ ọba
baálẹ̀ àti olórí ọ̀dọ́ ìlú náà wọ́n sì ti ṣèlérí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè ṣe àṣeyọrí iṣẹ́ náà. Wọ́n ní ìwà náà tàpá sí òfin púpọ̀ o, ẹni tó bá sì ṣe ohun tẹ́nìkùn ò ṣe rí ó ti di dandan kójú orí ohun tẹ́nìkùn rírí o. Ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí ọ̀rọ̀ náà, àfàìmọ̀ kí wọ́n má tún fòpin sí iṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa o. Ohun tá a gbọ́ ni pé ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rasheed tó ń gbé ní ìlú Èkó, òun náà wà lára àwọn tí wọ́n kó mọ́ èrò tó ń ṣe ìwọ́de EndSARS lọ́dún 2020, ó sì ti lo ọdún 6 lọ́gbà ẹ̀wọ̀n báyìí. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé iṣẹ́ táwọn ẹ̀ṣọ́ SARS ń ṣe lásìkò náà burú jáì, ìdí nìyí tí gbogbo ìlú ṣe dìde tako ìhùwàsí wọn nílùú ìlú. Ṣùgbọ́n ṣá tọmọkùnrin yìí ni àánú rẹ̀ ṣe wá jùlọ látàrí bó ti ṣàlàyé ara rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ni mo kàn ní kí n nájú jáde kí n wo ohun tó ń ṣẹlẹ̀ ni wọ́n kó mi mọ́ àwọn olùwọ́de o. Àwọn òbí rẹ̀ sì ti náwó lọ́ra lórí ọ̀rọ̀ náà kí Elédùà kó bá wa kó yọ nínú wàhálà yìí. Àmín. Ẹ gbọ́ kí ni Abdulazeez Musa tún ṣe fún àjọ NSCDC báyìí. Ṣàdédé la rí fọ́nrán kan tó ṣàfihàn àwòrán ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Abdulazeez Musa. Ẹ̀sùn tí wọ́n fi kàn ni pé ó lọ́wọ́ nínú ìjínigbé àti ìwà ọ̀daràn gbogbo. Abdulazeez làwọn ẹbí rẹ̀ mọ̀ sí o, ṣùgbọ́n òun ló sọra rẹ̀ di Arab Money. Ó jẹ́ ẹni tó lọ́wọ́ nínú ìwà jìbìtì àti ìdigunjalè tó sì tún máa ń da ìlú láàmú púpọ̀. Àjọ Nigerian Security and Civil Defence Corps ti sọ̀rọ̀ wọ́n ní kí àwọn ará ìpínlẹ̀ Kano ní ìjọba ìbílẹ̀ Dambata Ruwa má ṣe finá sórí òrùlé sùn mọ́ o, kí wọ́n máa bá wọn dọdọ rẹ̀ dáadáa ní kété tí wọ́n bá ti fojú gánni rẹ̀, kí wọ́n sì pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn èyí tí wọ́n ti fi sójú òpó iléeṣẹ́ oníròyìn tó gbé ọ̀rọ̀ náà jáde. Èèmọ̀ ṣé ìwà táwọn sójà yìí wù dá báyìí? Láìpẹ́ yìí ni ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé ọkọ̀ akérò kan tó ń lọ láti Èkó sí Benin ní àwọn jàǹdùkú dáná náà tí wọ́n sì pa dírẹ́bà lọ́sàn gangan, wọ́n tún darí àwọn èrò inú rẹ̀ sínú igbó. Èyí tó jẹ́ pabambarì rẹ̀ ni pé àwọn ará ìlú ti sọ̀rọ̀ tako ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní níṣe làwọn sójà wà lójú pópó lásìkò náà tí wọn kò sì takútú láti lọ síbẹ̀ bí wọ́n sì ń gbúròó ìbọn tó ń dún lákọlákọ níwájú wọn. Ó ṣojú mi kò rí ṣàlàyé pé àwọn sójà wà lójú pópó o tí wọ́n sì ń wo ìṣẹ̀lẹ̀ náà, wọn kò sì kọbi ara sí títí tí àwọn jàǹdùkú wọ̀nyí fi pa awakọ̀ nínú ọkọ̀ bọ́ọ̀sì náà. Ẹnìkan nínú ìṣẹ̀lẹ̀ náà mórí bọ́ látàrí bó ti bẹ́ sínú igbó láti inú ọkọ̀ náà. Òun náà padà wá ṣàlàyé wípé àwọn sójà táwọn wò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò níṣe ni wọ́n dúró, wọn kò sì rí kankan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Eléyìí pọ̀, kí Elédùà kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. Lẹ́yìn náà ti gbọ́ nǹkan tó tún ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí. Iléeṣẹ́ tó bá kọ̀ láti darapọ̀ mọ́ àjọ ECOWAS yóò dẹ́kun láti máa kó ọjà wọlé sórílẹ̀-èdè Nàìjíríà o. Àjọ NEFON ti jiyàn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o. Ìyàwó olóyè Ládòsù bú sẹ́kún, èyí lohun tí wọ́n ṣe fún o. Ìjọba Nàìjíríà ti fẹ́ fi òfin de àwọn ohun èlò tí wọ́n kó wọlé láti ilẹ̀ òkèèrè wá. Orílẹ̀-èdè Nàìjíríà sì ti kàn nípa fún àwọn iléeṣẹ́ tó wà lókè ọ̀yà tí wọn kò darapọ̀ mọ́ àjọ ECOWAS láti dẹ́kun àti máa kó ohun èlò wọlé sórílẹ̀-èdè wa. Wọ́n ní àwọn nǹkan bíi adìjẹ pípa, tòlótòló pípa, tòmátò inú agolo, ọtí ẹlẹ́rìndòdò, oògùn nílò, ajílẹ̀, ọṣẹ ìwẹ̀ inú páálí àti sìmẹ́ǹtì inú àpò, òróró ìsebẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣá ìjọba ní àwọn ti fún àwọn tí ọjà wọn ti wà lọ́nà láti ọjọ́ 1 oṣù kẹrin ọdún 2026 ní àǹfààní láti kó irú ọjà bẹ́ẹ̀ wọlé o. Ṣùgbọ́n ṣá òfin tuntun náà ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ìjọba Nàìjíríà ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti lè jẹ́ kí àwọn iléeṣẹ́ tó wà ní Nàìjíríà ó dàgbà sí àti láti mú àdínkù bá bí Nàìjíríà ti gbójúlé ọjà tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèèrè nìkan. Àti pé bí àwọn iléeṣẹ́ wa bá rọ ogun sí apá wọn, gbogbo àwọn ọmọ wa yóò láǹfààní láti ṣiṣẹ́ láwọn iléeṣẹ́ tí a bá dá sílẹ̀ fúnra wa. Ìjọba Nàìjíríà tún ṣe ìkìlọ̀ fún àwọn iléeṣẹ́ tó wà nílẹ̀ òkèèrè. Wọ́n ní tí wọ́n bá sì kọ̀ láti darapọ̀ mọ́ àjọ ECOWAS, ó ṣeé ṣe kí wọ́n fi òpin sí ìbáṣepọ̀ tó wà láàrin àwọn iléeṣẹ́ náà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Ó mà ṣe o, ìyàwó olóyè Mutairu Ọládòsù bú sẹ́kún o látàrí bó ti ní àwọn kan ya bo oko ọkọ rẹ̀ tí wọ́n sì ṣá ọkọ rẹ̀ pa níṣojú rẹ̀. Ó tẹ̀síwájú pé àdédé làwọn kan ya bo oko ọkọ rẹ̀ láti fi ẹran jẹko, ṣùgbọ́n tí ọkọ òun kọ̀ fún wọn, ìdí nìyí tí wọ́n fi ṣá aládàápa. Nínú àlàyé tí ìyàwó náà ṣe, ó ní òun wà pẹ̀lú ọkọ òun lọ́jọ́ náà, àmọ́ òun kò fẹ́ sọ̀rọ̀ kí wọ́n má bàa ṣá òun náà pa ni. Obìnrin náà ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n ṣá ọkọ òun pa làwọn méjì kan jáde láti inú igbó tí wọ́n sì ń lé òun àti ọmọ òun pẹ̀lú òògùn abẹnugọ̀ngọ̀ lọ́wọ́ àti àdá káwọn tó sá àsálà fún ẹ̀mí àwọn. Àjọ NEFON ti tako ọ̀rọ̀ táwọn ará ìlú sọ látàrí bí wọ́n ti ní àwọn ti dáwọ́ ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ dúró. Wọ́n ní àwọn ọmọ iléèwé àti aráàlú ló fi ẹ̀sùn náà kan àjọ Nigerian Educational Loan Fund NEFON tó máa ń ṣe ètò owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga. A gbọ́ pé àwọn kan ló ti ń gbé ìròyìn náà káàkiri kó tó bọ́ sí etí ìgbọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí òun náà ti padà lù jáde. Ṣùgbọ́n ṣá àjọ náà ti jiyàn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o, wọ́n sì ti ṣe ìkìlọ̀ wípé kí àwọn ará ìlú sì dẹ́kun láti máa gbé ìròyìn òfegè káàkiri o. Wò ó kó tó wọ̀ o, àtàrí àjànàkú ni eléyìí kì í ṣe ẹrù ọmọdé rárá. Òun lọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC báyìí o.
a gbọ́ pé ẹgbẹ́ òṣèlú APC ti kéde wípé 100 million naira ní owó fọ́ọ̀mù fún ẹni tó bá fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Sulaiman Agogo tó jẹ́ akọ̀wé ètò àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC náà sì buwọ́lu ìwé àdéhùn náà. Tẹ́ ẹ bá gbàgbé wípé ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2026 ní ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà yóò wáyé. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ń jábọ̀ ròyìn títí ìgbọ́ yín. Ire o.